Pomulero, 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 pomulero TV. Ayé ti yàtọ̀ pátápátá. Tẹ́ bá ní ikú tó pa Aláàfin Olúewu, ikú tó burú jáì ni. Àwọn ọmọ ìyá wòyìn báyìí ní ìgbà náà ńkọ́. Tẹ́ bá tún wá sọ fún wọn pé ọba ilẹ̀ Yorùbá kan náà máa ṣe bẹ́ẹ̀ yẹn. Ètò bá tún jóbìnrin nínú wọn kí ni ìtàn yẹn wá kọ́ wa? Nǹkan ti yàtọ̀. Kí ló dé tí nǹkan yàtọ̀? N tó yàtọ̀ yẹn ni mo fẹ́ sọ. Tí a bá dẹ̀ kíyèsára, àfàìmọ̀ kí irú n tó ṣẹlẹ̀ sí Olúewu kó má sì tún ṣẹlẹ̀. Ó tiẹ̀ ti ṣẹlẹ̀ ní. Ṣé bí ọba kan náà gbé l'Ékòó? Wọ́n gbé orí adé, wọ́n gbé. Kí ló wá fi yàtọ̀? Ṣé bí torí pé wọ́n rí pa ni? Ṣùgbọ́n tẹ́ bá ń sọ ìtàn yẹn fún àwọn ọmọ wa ní ìsìn, wọ́n ní rí nǹkan kan pa ìpé ṣe bí wọ́n gbélé náà, wọ́n gbé yẹn, kí ni tó bá fi yàtọ̀? Is he not a human being? Ibi tá a lò kàn ní ìsìn nìyẹn. Any study of contemporary Yoruba land has to begin with the question, what does it mean to be Yoruba today? Ẹ lè rò pé ìbéèrè tí ó wúlò ni. Ṣé bí torí pé mo ń sọ Yorùbá lẹ́nu, Yorùbá ni mí, kò rí bẹ́ẹ̀ mọ́. N tí máa ń sọ fún àwọn ọmọ tí mo ń kọ́ ní ìsìn ni pé ṣé rí bẹ́ẹ̀ ṣe wà lọ́dọ̀ wa yìí, ọkàn yín ò sì ń bí, ara yín wà ń bí, ọpọlọ yín bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Amẹ́ríkà ló wà, ọkàn yín ńkọ́ UK ni. Bẹ́ẹ̀ ṣe ń rí àwọn ọmọ yẹn tán rìn lọ tán rìn bọ̀ yẹn, àwọn sì ń bí o, àwọn sì ń bí mọ́. Ṣùgbọ́n ìbéèrè wa ní ìsìn ni pé kí ni a ń láti ṣe kí a tó lè mú wọn padà sílé? Tí a bá dẹ̀ mọ ibi tá a wà ní ìsìn àti díẹ̀ tá a fi wà ń bẹ̀, a lè rí àwọn ọmọ ìgbà padà. So what does it mean to be Yoruba today? This poster takes us more towards a self-conscious identity as a people. This becomes even more important when we realize that our society today is radically different from the way our ancestors conceived it several hundred years ago. Ìlú yìí ti yàtọ̀. Tá bá ń kí yín ẹ káàárọ̀, wọ́n á nàró mọ́ yín láyà ni. Ètò ìbárí tó dọ̀bálẹ̀, ẹ̀kọ́ tán fún yẹn lé ní. Ètò bá tiẹ̀ kí yín, because wọn àti ẹ̀ mọ̀ díẹ̀ tán fi ń láti kí yín. Kò sówó, kò síṣẹ́, kò sí iná. Tẹ́ bá wá ní good morning, what is good about the morning? N tó wà lọ́kàn wọn nìyẹn. Inú ń bí wọn. Kí ló dé tínú dẹ̀ ń bí wọn? Báwo la ṣe lò débi tá a wà yìí nísìn? So, the move towards a self-consciously defined identity in the contemporary period has been affected by a variety of historical developments. These include, but are by no means restricted to, the following. Àwọn tó ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn fi ń bínú ni mo fẹ́ sọ yìí. Our political circumstances, ṣé inú wọn dùn bí ìlú yìí ṣe ń lọ? Ṣé àwọn tó wà ń jọba
ṣé nu wọn dùn sí ṣé àwọn tó wà ń jọba ṣé wọ́n rí wọn our political circumstances gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn inú wọn ò dùn sí. The power equation and the national question in Nigeria. The power equation talks about who is ruling, who is the master, who is the servant, who is the horse, who is the rider. Gbogbo kìnìyàn làwọn ọmọ yẹn ń rí ó dẹ̀ ń bí wọn nú. Kí ni àwa gẹ́gẹ́ bí Yorùbá kí la ń ṣe láti sọ pé kì í ṣẹrú bá a ṣe bí ẹrú bẹ́ẹ̀ la bọ́mọ. Our economic situation ẹlòmíì ò jẹun báwọn student yẹn ṣe wà ń bẹ̀ yẹn àwa gan máa ń fẹ́ sápamọ́ fún wọn torí nígbà tó bá ránṣẹ́ sílé pé ẹ fowó ránṣẹ́ sí wa tí ò sówó ọ̀dọ̀ ẹ̀yin tíṣà wọn náà máa wá pé excuse me tí ì jẹun lénìí gbogbo kìíní yìí ibi tó máa já sí Ọlọ́run nìkan ló mọ̀. So our consumption patterns kí ni a fẹ́ báwo la ṣe fẹ́ nígbà wo la fẹ́ our consumption pattern ó ń fún wọn problem tó o bá wọ bàtà 500,000 naira tọmọ school yìí ò tí ì jẹun tó dẹ̀ rí ẹ tó wọ 500,000 naira tó dẹ̀ rí pé o kàwé báwo ni inú ẹ̀ ṣe máa dùn àwọn kìíní yìí á ń láti kíyèsí. Then our rising expectations. That is the biggest problem we have now. Our rising expectations. Gbogbo ètí bàbá ń sọ ní ìsinyìí wọ́n ń sọ ó dùn mọ́ wọn táwọn ọmọ wa tá ń kọ́ ní ìsìn tán bá wà ń bí wọ́n á ti lọ tipẹ́ á ní kí ni bàbá yìí tiẹ̀ ń sọ látàárọ̀ kí ni yẹn ní ṣe pẹ̀lú tá ń sọ tó wà nílẹ̀ yìí gbogbo àwọn nǹkan báyìí ó ní à ń láti wò nípa bí àwọn ọmọ ọ̀sìn ṣe dà ṣùgbọ́n kì wá ṣe pé àwọn náà nìkan náà dàbẹ́ o àwa náà á jẹ̀bi o á jẹ̀bi gbogbo bí táàdẹ̀ ti jẹ̀bi yẹn máa sọ. So the questions we face are therefore legion and they have as much to do with where we are coming from as much as where we are headed as a people. To understand this, we must look at where we are today. It is a general belief among the young people that to be a true Yoruba man or woman in the real sense of the word is now anachronistic. Kí ni ṣe bó ń ṣàǹsọ Yorùbá lẹ́nu kí ló tún jù yẹn lọ so tẹ́yìn bá sọ pé ọmọ Yorùbá ń ṣe bẹ́ẹ̀ yẹn á bèrè lọ́wọ́ ẹni pé kí lọ́mọ Yorùbá jẹ́ yàtọ̀ sí pé ó sọ Yorùbá which means we have lost the ideals the values for them má ti sọ Yorùbá tí mo sọ òyìnbó mi tí mo wọ trouser tí mo ń lọ ó parí náà nìyẹn ṣùgbọ́n àwọ̀ ò rí bẹ́ẹ̀ ibi tí mo dẹ̀ ń lọ ní ìsìn ni pé ṣe rí ilẹ̀ Yorùbá ó ti pín sọ́nà mẹ́ta ní ìsìn. Òpómúléró, òpómúléró, òpómúléró.